then Ọ̀ṣọ́fà ti kẹ́ páńpẹ́ kan lẹ̀ fún wa tẹ́lẹ̀ tá a mọ̀. Ọ̀ṣọ́fà is not sincere to the church in one clause. Kò fẹ́ gbéjọba fún Ìbàdàn. Ọ̀ṣọ́fà àti Buhari kò sí yàtọ̀. Buhari lòun ò lè bẹ́ anybody ṣèjọba unless tó bá jẹ́ Fúlàní. Àwọn abẹ́lẹ̀ ló ń gbé Nàìjíríà tẹ́lẹ̀. Ìgbò, Hausa àti Yorùbá. Níbo láti gbà rí Fúlàní? Sọ́gbà mi tó bá wẹ̀ lómi tó máa ń jó tó máa ń sọ sókè bí àwọn wòlíì máa wá ìyá oníbodè àwọn Ayọ̀délé Akínbùdúgbé tó ń ṣe làwùlàwù. Ìjọ yìí ló máa wáyé mọ́, ìjọ yìí ni gáfárà, ìjọ yìí ni kíní. Mo ọjọ́ kan ni mo sọ fún Ayọ̀délé pé ṣé kìí kó wọ́n sàsí wa? Ṣé kìí wọ́n sàsí wa? Bẹ́ẹ̀kẹ́ ti kú òkè mi kan wájú ẹ̀, ìwọ náà tún ṣe làwùlàwù, ó forí pamọ́. Ẹ lọ ṣe zona director evangelist. Jẹ́ kí nǹkan ṣe òṣèlú bọ́. Ó ń sáré káàkiri sí Peter Babalógun. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀? Èmi ò mí ni ẹ̀. Àbí kò yẹ kò sí nǹkan tá tó lè fi sí. Wọ́n béèrè lọ́wọ́ ìpé bàbá tó bá lọ bí àgbáre lọ́wọ́ fídíò yẹn. Ṣé igbákejì ẹ̀ lọ́wọ́ máa tẹ̀lé lọ? Ẹni tó ti ń wo bó ṣe ń ṣe àwọn tó gbà ẹ́ lálejò sí Nàìjíríà. You prove yourself. Ṣé mo ṣe ń ṣe nìyẹn? Kan wá bí mí ń sìn olùṣọ́ tẹ bá kú ta ló fẹ́ hàndù bí? Nǹkan tí Báyọ̀ ti mọ̀, nǹkan tó lọ́lá ti mọ̀, ọkọ̀ máa ṣe lọ. Tó bá dalẹ̀ wọ́n kú, ṣèbémi náà ti kú, àwọn náà máa tẹ̀lé mi. Ìjọba ní kán lọ wẹ́ nìkan wá láti abúlé Ẹ̀gbá, kán lọ wẹ́ nìkan wá lọ́rẹ̀, kán lọ mú ajá kan wá bí ajá bíi lọ́dọ̀. Ẹ̀ tó falà sójú láti ọmọ gbàdán gójú ẹ̀. Pèrè mi tó ẹran tó yọ ọmọ ẹni mo lọ yọ sí, pé ọ̀n ló jẹ́ kó gọ̀. Bọ̀tù ìṣe rí sọ ní ògọ̀ ọmọpọ̀ tó fi gbowó lọ́wọ́ èèyàn o. Bọ̀tù bó ṣe rí nìyẹn, a lè ṣe kankan mọ́. So ibẹ̀ ló yẹ kó ti sọ pé ẹnì kejì yìí ni. Ọ̀tọ̀ ní kò sọ bẹ́ẹ̀, ó ní ẹ̀mí mọ́ ló máa yàn. Fraud, the biggest fraud of the life. Ṣé òun ló ń control ẹ̀mí? Ṣé gbogbo ìgbàlẹ̀ mi ń control èèyàn? Nígbà tí mo lọ jẹun yẹn kọ́ ṣé ẹ̀mí ló ní kí n jẹba? Ṣé ẹ̀mí ní kó ní kí lọ bá mọ̀ mi tọ́pẹ́ sùn? Ṣé ẹ̀mí mímọ́ ló ní ká gbé ráìsì òbí ta lọ́lẹ́ kan? Ṣèbí irú mọ́tò tá gbé lọ́pẹ́ lókun táwọn èèyàn fi súnmọ́ wa? Ká gbé mọ́tò kan débẹ̀ lẹ́kan kan bẹ̀rẹ̀ sí bá wa ti àwọn tó gbé ráìsì sílẹ̀ tí mọ́tò tún jáàkì tó tún yọ tututu. Wọ́n ní bí àwọn eléyìí ní nǹkan tí wọ́n máa fẹ́ dalẹ̀ ẹ̀rú. Mọ́tò tó fi gbé ráìsì wọ́n tó máa wọnú ẹ̀. Wọ́n máa rẹ̀ jẹ ẹran tá a pa sí but we are neat, we are clean. Anything you want to do it clean. But ìgbà tó yá àwọn ọmọ ẹ̀dẹ́ wọn ajá kẹ. Ọmọ tó máa tó ajá kẹ nílé tó gbádùn. Ìyẹn gọ̀ láti inú oyún ó gọ̀ bí silencer Vespa. Ẹni tí ò ríran, ẹni ìjọ tó fẹ́ fa ayé mọ́. Ẹ̀dẹ̀gbẹ́ ni tí ò ríran kó dúró síwájú ilé. Báwo ni géètì yìí bá ṣe rí? Kán lọ gbé rúmọ bí ìran kó dúró sí géètì yẹn pé kó máa ṣe security. Ẹ wá ní kó head this gigantic church. That's to know wọn ò kíà fún tẹlòmíì. Tó ń bá kíà wọn ò ní ṣerú kà yẹn. Kó sí bó ṣe lè wà náà tó ń bá dáwó wọn sì máa ìdílé àwọn olùdásílẹ̀ títí Jésù máa fi tẹ́ náà ni. Doesn't even give them their quota, but this is what you can see. They're so eager, they're so rude and a lot of things. Ìjọ yẹn ṣì máa tún ní what crisis láìpẹ́ o. Wọ́n bí iná máa tó kú sí wọ́n máa ní crisis. The crisis will start again. Irú àwọn tọ́ṣọ tí ò mọ̀ kankan tí wọ́n pa wọ́n rò pé wọ́n bẹ́ fún lábàtà. Wọ́n rò pé omi ló mú ẹ̀fọn yẹn mọ́ mi kú. It's not done. A kàn ń ṣe tọ́lọ̀ nǹkan tọ́lọ̀ ràn wá láṣẹ bí o. Mi ò ṣe kan tí kẹ́tù rán mi ṣe kankan bí o. Jọ̀ọ́ má bínú. Nǹkan tọ́lọ̀ bá mú wá ni màá ṣe o. Only neither will I leave you and I will not forsake you. Then he said in the book of Deuteronomy 8:18, ó ní ohunkóhun tí ẹ̀mí mi bá fi hàn, ó ní sọ fún wọn. Ó rántí pé lẹ́yìn Ọlọ́run, Jésù ló kàn lẹ́yìn Jésù, áńgẹ́lì. Then lẹ́yìn áńgẹ́lì, àwa wòlíì. Òun ló kírètì wòlíì ìgbà tó yá o, kí n kò fi bẹ̀rẹ̀. So ìgbà tó dẹ̀ kírètì ẹ̀ tó gbé wá sí, you see where we are. So kò sí fraud wà láàrin gbogbo leadership kìíní bẹ̀rẹ̀. Ṣé mo sọ fún Ọ̀ṣọ́fà pé kó má lọ sí Ìbàdàn? Bọ̀dé kan tó mú bẹ̀ lọ́dọọdún yẹn, ó ti ganu sí. Ó ti yí brain yẹn. Ó lè
lè rán yàn but kò ní trust èèyàn. Àwọn tó kọ́kọ́ sínú mọ́tò náà àwọn ìgùn ẹgbẹ́ ẹ̀ náà ni ìgùn ló ń wá ìgùn ló ń ṣe àwọn ìgùn fúnra wọn ló wà pa. Abeg gbèdé question iṣẹ́ rí God obìnrin is too wide.